Èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àkókò yìí mo fi ń kí ọkùnrin mo kí obìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo kóyún mo kásẹ̀ ẹ̀dí. Mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá fún bí ẹ ti ń gbárùkù tì mí lágbára Ọlọ́run Lódùmarè. Adóṣùṣù yìí nìkan sáyé ẹ̀yin náà ò ní nìkan sáyé yín o. Bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Lódùmarè ẹ bá mi subscribe báyìí ṣekú iṣẹ́ òní mo rí iṣẹ́ yá kárìn kápọ̀ yíyẹ ní sì máa ń yẹni. Mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn tó ti subscribe pátápátá ẹ ṣeun mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́ òun ni ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìbòjú. Ibo la bá dé. Ẹ rántí wípé ọ̀pẹ̀lẹ̀ ikọ̀ àti ìríjú Olódùmarè gẹ́gẹ́ bí ògìdán ṣe máa ń pè é. Ẹ rántí wípé ó sọ fún àwọn ògìdán wípé wọ́n ó rí arábìnrin mánìdọ̀tí tí wọ́n ń wá. Ó ní ṣùgbọ́n bí wọ́n bá tilẹ̀ rí òkú ni wọ́n ó rí. Orí èyí ni wọ́n wà tí wọ́n fi pe ògìdán wípé wọ́n ti rí arábìnrin mánìdọ̀tí. Ṣé bí ọ̀pẹ̀lẹ̀ ṣe wí òun lórí àbí bí àwọn òjíṣẹ́ Ọlọ́run gbogbo tí wọ́n ní wọ́n ó rí arábìnrin mánìdọ̀tí pé wọ́n ó rí. Ta ló tọ̀nà nínú ọ̀pẹ̀lẹ̀ àti àwọn ìjíṣẹ́ Ọlọ́run wọ̀nyí? Ibi arókò tì sí ibẹ̀ là á fàbọ̀ sí ẹ̀já mọ̀ tẹ̀síwájú níbi tá a bá dé. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa bá mi ká lọ. Ẹ jẹ́ sún sẹ́yìn díẹ̀ kó lè yé gbogbo wa yékéyéké. Bí ọkọ̀ àwọn ògìdán bó ti gbéra padà òun ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ògìdán bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán gbé ìpè náà ó ní ẹ̀ló Táyọ̀. Táyọ̀ ní ọ̀gá wọ́n ní wọ́n ti rí arábìnrin mánìdọ̀tí sà. Níbo ni wọ́n ti rí wọn? Àlà oko wọn ní sa o ṣùgbọ́n òkú wọn òun ni wọ́n rí. Ara ògìdán wárìrì ọ̀rọ̀ pé ènìyàn kan kú kì í jọ ògìdán lójú rárá ṣùgbọ́n ara ọ̀tọ̀ òun ni ti arábìnrin mánìdọ̀tí jẹ́ lára ògìdán. Òtútù bẹ̀rẹ̀ sí ní mú láti inú wá. Ó dákẹ́ lọ díẹ̀ ó ní báwo òun la ṣe máa dé oko náà. Ẹni tó pè náà ní ọ́físà Lékè ó ti wá pàdé yín ẹ lọ dúró dè é ní àgọ́ ọlọ́pàá yóò wá mú yín sà. Ògìdán ní o ṣeun. Ògìdán já ìpè náà ó fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí ẹnu ó ronú lọ gbárí. Ìbéèrè dàda òun ló ta ògìdán jí padà. Dàda ní adúpẹ́ a ò nílò láti ṣe wàhálà kankan mọ́. Ọ̀rọ̀ àwọn wòlíì àti àfáà wọ̀nyẹn ó padà ṣẹ. Ògìdán wojú dàda. Jíbádé ní ṣé wọ́n ti rí wọn ní ọ̀gá? Ògìdán ní wọ́n ti rí wọn ṣùgbọ́n òkú wọn òun ni wọ́n rí. Àyà dàda làgàràgà. Ọkọ̀ yà bàrà mọ́ lọ́wọ́ ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ náà òun ló tún dá a padà sójú pópó. Àyà rẹ̀ bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì. Ó wẹ̀yìn wò láti wojú ọ̀pẹ̀lẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ náà òun ló tún kọjú sí iwájú padà. Jíbádé ní bóyá wọn ò tilẹ̀ jí obìnrin náà gbé. Bóyá inú oko òun ni ọlọ́jọ́ ti dé bá a. Bóyá torí pé wọn ò wá dáadáa òun ni wọn ò ṣe rí i. Ọ̀pẹ̀lẹ̀ ní bóyá òun ni ọ̀rọ̀ rẹ̀ Jíbádé. Bí a bá dé ọ̀hún la tó lè rídìí òkodoro. Alùpùpù kan báyìí ó dúró ní abẹ́ igi kaṣú kan ní inú oko kan báyìí. Ọkọ̀ àwọn ògìdán náà sì dúró lẹ́yìn rẹ̀. Àwọn ògìdán wọ́n sọ̀ nínú ọkọ̀ náà. Ọkùnrin ọlọ́pàá kan òun ló gun alùpùpù náà. Bí ó ti sọ̀kalẹ̀ àwọn ògìdán náà sì tẹ̀lé e lẹ́yìn. Bí wọ́n ti ń lọ òun ni ògìdán ń bá ọlọ́pàá náà sọ̀rọ̀ ó ní ṣé ẹ ò jẹ́ kí ẹnikẹ́ni kó débi òkú náà? Rárá sá o lẹ́yìn alàgbà Fálànà àti Òjó ọmọ olóògbé àwọn nìkan òun ni wọ́n gbà láàyè láti débẹ̀ kí wọ́n lè lọ wò ó bóyá arábìnrin mánìdọ̀tí tá à ń wá ni. Ògìdán ní ìyẹn dáa bẹ́ẹ̀. Bí wọ́n ti ń wo ibi tí wọ́n ti rí òkú náà ní ọ̀kánkán àwọn ènìyàn ti kún ibẹ̀ bìbà. Ẹkún wa ń pe ẹkún rán níṣẹ́. Àwọn ọlọ́pàá wọ́n ti ta okùn yí ibi tí wọ́n ti rí òkú náà ká. Wọ́n sì ń lé àwọn èrò tó wà níbẹ̀ sẹ́yìn. Àwọn ènìyàn ń fi ọwọ́ bo imú nítorí wípé òkú náà ti ń rùn. Bí àwọn ògìdán ti dé ibẹ̀ ògìdán yọ aṣọ ìnùjú pélébé kan báyìí lápò ó sì fi bo imú. Àwọn dàda náà wọ́n sì yọ aṣọ tiwọn àwọn náà bo imú wọn. Àwọn ọlọ́pàá tó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ wọ́n fi aṣọ kan báyìí tó ní okùn méjì tí ènìyàn lè fi kọ́ etí tí ènìyàn bá ti fi bo imú tán. Irú èyí tí àwọn dókítà máa ń lò ní ilé ìwòsàn òun ni wọ́n fi bomú ní tiwọn. Bí wọ́n ti rí ògìdán òun ni gbogbo wọn bẹ́rí fún un. Ògìdán fi ọwọ́ ká okùn tí wọ́n ta yí òkú náà. Ó ká a sókè ó sì bẹ̀rẹ̀ gba abẹ́ rẹ̀ wọlé síbi tí òkú náà wà. Ó bẹ̀rẹ̀ sí ní yẹ òkú náà wò fínífíní
lẹ́yìn tó yẹ òkú náà wò tán ó tún bẹ̀rẹ̀ sí ní wo gbogbo àyíká káàkiri. Ó rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ obìnrin náà ní ẹ̀gbẹ́ ibi tí òkú rẹ̀ wà. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún, ó yẹ̀ ẹ́ wò, ó rí wípé iná ti tán lórí ẹ̀ pátápátá. Ó nà á sí dàda. Dàda yọ ọ̀rá kan jáde nínú àpò, ó sì jù ú sínú rẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ló tún padà sí ibi tí òkú náà wà. Ó wá ṣẹ́wọ́ sí àwọn dàda àti méjì nínú àwọn ọlọ́pàá tó wà níbẹ̀, wọ́n sì lọ bá a. Bí wọ́n ti dé ọ̀dọ̀ rẹ̀, òun ló bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ sí àfihàn àwọn nǹkan kan lára òkú náà fún wọn. Lẹ́yìn náà ló tún mú wọn kúrò níbẹ̀, tí wọ́n sì rin àwọn agbègbè òkú náà káàkiri, tó sì ń fi ọwọ́ sí àfihàn àwọn nǹkan kan ní gbogbo agbègbè náà. Lẹ́yìn nǹkan bí 20 ìṣẹ́jú tí ó ti ń ṣe àfihàn àwọn nǹkan, òun ló ní kí àwọn nọ́ọ̀sì tó ti wà lórí ìdúró kí wọ́n wá palẹ̀ òkú náà mọ́. Ẹsẹ̀kẹsẹ̀ ni àwọn nọ́ọ̀sì 4 kan tí àwọn náà wọ nǹkan símú tí wọ́n sì wọ ìbọ̀wọ́ sí ọwọ́. Wọ́n bọ́ sí ibẹ̀, wọ́n sì fi ọ̀rá dúdú kan báyìí wọ́n fi wé òkú ọ̀hún. Lẹ́yìn náà òun ni wọ́n gbé e sínú ọkọ̀ agbókùúgbá láàyè tí wọ́n gbé wá. Ògìdán sì pàṣẹ fún Jíbádé pé kó tẹ̀lé wọn. Dókítà kan wá bá Ògìdán, ó ní ṣé bí ẹ ti wí òun náà ni kí a ṣe é. Ògìdán ní bẹ́ẹ̀ ni, ẹ sọ pé láti ọ̀dọ̀ mi Jíbádé yóò bá yín lọ, òun ni yóò ṣojú mi lọ́hùn-ún. Nọ́ọ̀sì náà ẹni náà ní kò burú sà. Dókítà náà padà sínú ọkọ̀ síná, wọ́n sì kúrò níbẹ̀. Bí ọkọ̀ náà ti síná, òun ni àwọn ènìyàn tú kùrú sẹ́kún, wọ́n ké títí ojú lòun rán wọn níṣẹ́. Bí ọkọ̀ náà ti lọ tán, òun ni àwọn ènìyàn ni wọ́n ń kúrò níbẹ̀ lọ́kọ̀ọ̀kan. Ògìdán kọjú sí ọlọ́pàá kan nínú àwọn méjì tó wà lọ́dọ̀ rẹ̀, ó ní ta lẹni tó rí òkú náà. Ọlọ́pàá náà na ọwọ́ sí ọkùnrin kan báyìí tó wọ aṣọ oko ní ọ̀kánkán. Ògìdán lọ sí ọ̀dọ̀ ọkùnrin ọ̀hún, àwọn tó kù náà sì ń tẹ̀lé lẹ́yìn. Bí wọ́n ti dé iwájú rẹ̀, Ògìdán kí i, òun náà sì dáhùn dáadáa. Ògìdán ní kí ni orúkọ yín sà? Fọlọ́runṣọ́ ni mò ń jẹ́. Wọ́n ní ẹ̀yin ni ẹ rí òkú náà? Bẹ́ẹ̀ ni sà. Kí ni ẹ wá dé ibí kí ẹ tó rí òkú ọ̀hún? Ọkùnrin náà ní oko tèmi òun ló wà ní ìsàlẹ̀ yẹn sà. Bí mo ti ń sán oko lọ tí mo dé ààlà oko èmi àti olóògbé náà, òun ni mo bẹ̀rẹ̀ sí ní gbóòórùn. Bí mo ti ń ṣiṣẹ́ súnmọ́ ibi tí mo ti rí òkú náà, òun ni òórùn náà ló ń pọ̀ sí i. Ìgbà tí wọn ò lè mú mára mọ́, òun ni mo bẹ̀rẹ̀ sí ní wá ohun tó ń rùn náà pé bóyá ẹran kan tí àwọn ọdẹ yìnbọn fún òun ló wá kú sí ibẹ̀. Èrò mi ni pé kí n wá a rí, kí n lè lọ wọ́ jùnù sínú igbó. Àfi bí mo ti dé ibẹ̀ tó di òkú ènìyàn, mo wá sáré lọ pé àwọn agbófinró wá. Ògìdán ní ṣùgbọ́n òkú náà ti wú, báwo ni ẹ̀yin ṣe wá mọ̀ wípé arábìnrin mánìdọ̀tí tí wọ́n ń wá ni? Mo rí i lọ́jọ́ tó di àwátì gangan nínú oko rẹ̀ yìí ní apá òkè lọ́hùn yẹn. Aṣọ tó sì wọ̀ lọ́jọ́ náà òun ló wà lọ́rùn rẹ̀ nígbà tí mo rí òkú rẹ̀. Yàtọ̀ sí èyí náà sà, àpá kan ń bẹ ní ibi ọrùn rẹ̀. Àpá náà ló sì tó jẹ́ kí n mọ̀ wípé òun ni. Àwọn aráalé rẹ̀ náà wọ́n sì ti fìdí rẹ̀ múlẹ̀ wípé òun ni. Ògìdán ní mo rí ojú ọwọ́ yín pé ẹ ṣiṣẹ́ nínú oko yìí lánàá, ṣé ẹ ò gbóòórùn ní àná ni? Mo ṣiṣẹ́ nínú oko yìí lánàá ní tòótọ́, ṣùgbọ́n n ò gbóòórùn kankan. Ògìdán ní kò burú, ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Fálànà ní a tilẹ̀ dúpẹ́ pé kì í ṣe wípé wọ́n jí i gbé. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Ibi tí ikú sí i lọ́wọ́ iṣẹ́ sí òun nìyí. Ògìdán wojú ọ̀gbẹ́ni Fálànà, ó minú. Ọkùnrin ọdẹ kan jáde láti inú oko tó wà ní ẹ̀yìn wọn. Ó wọ gbérí ọdẹ, ó fi ìlàrùn kan kọ́ èjìká, ó gbé ìbọn rẹ̀ kọ́ ọrùn. Ìbọn náà dúdú kirikiri bí òkúṣu aró, ó wá ń dán gbẹrin bí ewé rinrin. Àwọn ajá gìrìpà 4 kan wọ́n mí hẹlẹhẹlẹ tẹ̀lé ọdẹ náà lẹ́yìn. Bí ó ti ń súnmọ́ ibi tí àwọn ènìyàn péjọ sí, òun ni àwọn ajá náà bẹ̀rẹ̀ sí ní fi imú fínlẹ̀, tí wọ́n sì ń sáré kiri tààrà ibi tí wọ́n ti gbé òkú arábìnrin mánìdọ̀tí, òun ni wọ́n fi orí lé. Bí wọ́n ti dé ọ̀gángan ibi tí wọ́n ti gbé òkú náà kúrò, òun ni wọ́n dúró tí wọ́n sì ń fi imú tú ilẹ̀ bí ẹlẹ́dẹ̀. Ọkùnrin ọdẹ náà kí wọn dáadáa, ó ní ariwo wọn òun ni òun gbọ́ tí òun fi yọjú sí wọn. Fálànà ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún ọkùnrin náà sì bá wọn kẹ́dùn. Ó sì ṣe àdúrà pé a ò ní rí irú rẹ̀ mọ́. Lẹ́yìn náà
òun ló bá tirẹ̀ lọ. Bí ó ti lọ tán, òun ni Ògìdán ní àbí àwọn náà ní oko ní agbègbè yìí ni. Fálànà ní inú oko tirẹ̀ gan-an òun ló ti jáde yẹn. Ògìdán ní mo rò pé ọdẹ ni wọ́n. Ọdẹ ni nítòótọ́, ṣùgbọ́n àgbẹ̀ náà tún ni. Ògìdán ní mo rò wípé wọ́n ní àwọn ọdẹ kì í lè ṣiṣẹ́ oko ni. Ọkùnrin náà rẹ́rìn-ín, ó ní ọdẹ a máa ṣiṣẹ́ oko o. Pípọ̀ ni ò ní pọ̀. Ìdí ni wípé bí ọdẹ bá ń bẹ nínú oko tó ń ṣiṣẹ́ lọ́wọ́, tó wá gbúròó ọ̀kẹ́rẹ́ tàbí àparò níbìkan, ó ti yára gbé ìbọn rẹ̀, á ní òun tọpa rẹ̀ lọ. Iṣẹ́ ọjọ́ náà ó parí nìyẹn. Kò burú, wọ́n ti lọ ṣe àyẹ̀wò òkú arábìnrin Mánìdọ̀tí báyìí. Èsì tí wọ́n bá mú bọ̀, òun ni yóò sọ bóyá ó tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wa àbí iṣẹ́ ti parí nìyẹn. Kò burú ọ̀gbẹ́ni Ògìdán, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o, ẹ ò ní fi irú èyí gbà á. Ògìdán ní àṣẹ Èdùmàrè. Ògìdán dágbére fún wọn, ó sì padà lọ sí ìdí ọkọ̀. Àwọn ẹ̀bá ènìyàn tó kù níbẹ̀, àwọn náà ń gun alùpùpù wọn, kó wá sì ń padà sílé rẹ̀. Àwọn Ògìdán ti dé ìdí ọkọ̀ wọn kí Ògìdán tó ní Ifá ò wí nǹkan kan lórí ọ̀rọ̀ yìí ní Ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ ní Ifá kúkú sọ̀rọ̀ ọ̀gá. Ògìdán dúró sí i, ó wojú Ọ̀pẹ̀lẹ̀, ó ní kí ni nǹkan tí Ifá wí. Ọ̀pẹ̀lẹ̀ ní wọ́n pa arábìnrin Mánìdọ̀tí ní ọ̀gá. Lẹ́yìn tí wọ́n pa wọ́n tán, òun ni wọ́n wá ju òkú wọn síbi tí wọ́n ti rí i. Ògìdán dákẹ́ lọ díẹ̀, ó ní Ifá ti sọ̀rọ̀, ṣùgbọ́n ṣé o lè tan ìmọ́lẹ̀ díẹ̀ sí ọ̀rọ̀ yìí? Ọ̀pẹ̀lẹ̀ ní èmi kọ́ ni wọ́n tan ìmọ́lẹ̀ sí ọ̀gá. Ta ni yóò wá bá wa tan ìmọ́lẹ̀ sí? Fọlọ́run sọ tó rí òkú àti ọkùnrin ọdẹ tó kọjá lẹ́ẹ̀kan, wọ́n ní ẹjọ́ láti jẹ́. Ògìdán tún wojú Ọ̀pẹ̀lẹ̀, ó dákẹ́ lọ díẹ̀, ó ní ó ṣeun Ọ̀pẹ̀lẹ̀, ẹni mọ̀nà náà ní tọ́, a kì í máa họ bí alára, iṣẹ́ náà ó wá dọ̀wọ́ rẹ̀ báyìí. Ọ̀pẹ̀lẹ̀ ní kò burú ọ̀gá, bí ọmọdé bá ń gé igi nígbó, àwọn àgbà ni wọ́n máa mọ ibi tí yóò wó sí. A ó jọ ṣiṣẹ́ náà ni o. Ògìdán tún wojú Ọ̀pẹ̀lẹ̀, ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín, ó ní kò burú Ọ̀pẹ̀lẹ̀, òṣùṣù ọwọ̀ òun ló lè gbálẹ̀ mọ́, a ó jọ ṣe ni. Wọ́n wọnú ọkọ̀, wọ́n sì bá tiwọn lọ. Ògìdán àti àwọn Ọ̀pẹ̀lẹ̀ wọ́n wà nínú yàrá kan báyìí. Ògìdán yí aago ọwọ́ rẹ̀ wò, ó ní ọjọ́ náà ti ń lọ, kí ló dé tó pẹ́ Jíbádé tó báyìí? Kó sì tètè dé kí a mọ ibi tí ọ̀rọ̀ dé dúró. Dàdá ní tí Jíbádé bá dé, tí wọ́n ní kò sí ohunkóhun láti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n pa arábìnrin Mánìdọ̀tí ni, iṣẹ́ èyí parí nìyẹn. Ọ̀pẹ̀lẹ̀ rẹ́rìn-ín. Ògìdán ní kí ló ń pa ọ́ lẹ́rìn Ọ̀pẹ̀lẹ̀? Ọ̀pẹ̀lẹ̀ ní ẹ má bínú ọ̀gá, ọ̀rọ̀ Dàdá òun ló ń pa mí lẹ́rìn. Dàdá ò mọ̀ wípé àsìkò rèé tó yẹ kí a tún ṣòkòtò wa sán gírígírí, bí iná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò ní tán lè kánná. Ògìdán ní kí ni ìtumọ̀ àsámọ̀ tí òun pa yìí Ọ̀pẹ̀lẹ̀? Ọ̀pẹ̀lẹ̀ ní ọ̀gá, ẹ̀yin lẹ ní kí wọ́n lọ ṣe ìwádìí lórí ikú náà ní ìlànà òyìnbó, n ò sì fẹ́ yí àṣẹ yẹn padà. N ò bá ti sọ pé kí a má fi àkókò ṣòfò lórí ìwádìí náà. Ògìdán ní ọ̀rọ̀ rẹ ò tí ì yé mi o. Ẹ ò mọ̀ wípé wọ́n ti rẹ́ lára ẹ̀yà ara arábìnrin Mánìdọ̀tí ni. Wọ́n rẹ́ lára ẹ̀yà rẹ̀ bíi ti báwo? Bẹ́ẹ̀ ni ọ̀gá, wọ́n ti rẹ́ lára ọyàn rẹ̀, wọ́n sì ti fá ojú ara rẹ̀ lọ. Ògìdán dákẹ́ lọ gbárí. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ló ní ṣùgbọ́n ó ò fi gbogbo ara súnmọ́ òkú náà rárá. Aṣọ sì tún wà lára òkú náà, ọ̀pọ̀ ẹ̀yà ara òkú náà ló sì ti ń bàjẹ́. Báwo ni ìwọ sì wá mọ ohun tí òun wí yìí? Ọ̀pẹ̀lẹ̀ ní Ọ̀pẹ̀lẹ̀ ló ń sọ̀rọ̀ ọ̀gá. Kò sí bí àṣà ti lè jìnnà sílẹ̀ tó tí kò ní rí òròmọdìyẹ. Wọ́n fẹ́ lu ẹ̀yà ara arábìnrin Mánìdọ̀tí láti ṣòwò ni. Ògìdán dákẹ́ lọ díẹ̀, ó ní ta wá ní ọ̀daràn tí à ń wá báyìí? Ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn ní ìta. Gbogbo wọn dákẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Dàdá ní ta ni o? Èmi Jíbádé ni o. Gbogbo wọn tó jókòó dáadáa. Dàdá ní máa wọlé bọ̀ Jíbádé. Ilẹ̀kùn ṣí, Jíbádé sì wọlé, ó ní ẹ kú ilé. Gbogbo wọn dáhùn dáadáa. Ògìdán ní báwo ni ọ̀hún Jíbádé? Dáadáa ni ọ̀gá, èsì àyẹ̀wò náà rèé. Jíbádé na ìwé ọwọ́ rẹ̀ sí Ògìdán, ó ní wọ́n pa olóògbé Mánìdọ̀tí ni sà, wọ́n sì fún un lọ́rùn pa ni pẹ̀lú. Ògìdán tú ìwé náà, ó sì bẹ̀rẹ̀ sí ní yẹ̀ ẹ́ wò.
Jíbádé tún ní ohun tó wá jẹ́ kàyéfì nínú ọ̀rọ̀ náà ni pé wọ́n ti rẹ́ lára ọyàn olóògbé náà, wọ́n sì tún fa ojú ara wọn lọ. Gbogbo wọn sáré wojú Ọ̀pẹ̀lẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ fi orí sọ fún wọn pé ṣebí òun sọ bẹ́ẹ̀. Ọwọ́ tí Ògìdán fi mú ìwé tó wà lọ́wọ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn tó yẹ ìwé náà wò tán, ó ní o ṣeun Jíbádé, o kú ìrìn, ìyàn ti di àtúngún báyìí, ọbẹ̀ sì ti di àtúnṣe, àáyá ti bẹ́ sílẹ̀ báyìí, ó bẹ́ sí aré, èwo ni ṣíṣe báyìí. Gbogbo wọ́n bẹ̀rẹ̀ sí ní wojú ara wọn. Báyìí òun ni orí kejì ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìbòjú òun ló parí. Orí kẹta òun la ó ti máa tẹ̀síwájú báyìí. Àkọlé wo òun ló ń bẹ lórí kẹta ọ̀hún? Àjogúnbá. Ẹ máa bá mi ká lọ. Ògìdán, Dàda, Jíbádé àti Ọ̀pẹ̀lẹ̀ wọ́n wà ní yàrá ìgbàlejò kan báyìí. Fọlọ́runṣọ́ jáde láti ilé ìwẹ̀, ó sì gba ọ̀nà ẹ̀yìnkùlé wọlé síbi tí àwọn Ògìdán wà. Bí ó ti rí Ògìdán ó ní, ẹ̀yin lẹ̀ ń béèrè mi ọ̀gá, ẹ má bínú, mo lọ bu omi sára ni, mò ń bọ̀, ẹ jẹ́ kí n wọṣọ. Ògìdán ní kò sí ìyọnu. Fọlọ́runṣọ́ wọnú ìyẹ̀wù lọ ní tirẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní Fọlọ́runṣọ́ tó jáde padà ó ní ẹ jọ̀wọ́, mò ń bọ̀ o, ẹ jẹ́ kí n sọ fún wọn pé kí wọ́n bá yín gún iyán wá. Ògìdán ní ẹ má ṣe yọnu, ẹ jẹ́ kí a parí ohun tí a bá wá ná, kí ọ̀rọ̀ wa kó má bàa dàbí ẹni tó lọ tọrọ ẹ̀wù ẹ̀tù lọ́jọ́sí. Fọlọ́runṣọ́ padà lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì jókòó síwájú wọn ó ní ṣé kò sí tí a rí yín o. Ògìdán wojú Ọ̀pẹ̀lẹ̀, ó sì fojú sọ fún un pé kó sọ̀rọ̀. Ọ̀pẹ̀lẹ̀ tún jókòó dáadáa ó ní kò sí aburú sà, a ní àwọn ìbéèrè kan láti bi yín ni. Ẹ bi mí, bí mo bá mọ ìdáhùn rẹ̀ n ó dá yín lóhùn. Ẹ ṣeun sà. Ẹ sọ pé ẹ rí arábìnrin Mánìdọ̀tí nínú oko lọ́jọ́ tí wọ́n dédé di àwátì. Bẹ́ẹ̀ ni. Aago mélòó òní ẹ̀yin kúrò lóko lọ́jọ́ náà? N ò lè sọ ní pàtó, ṣùgbọ́n ọwọ́ ìrọ̀lẹ́ òní mo kúrò lóko lọ́jọ́ náà. Ǹjẹ́ olóògbé Mánìdọ̀tí sì wà nínú oko lásìkò tí ẹ̀ ń lọ sílé lọ́jọ́ náà? Bẹ́ẹ̀ ni, ó sì wà nínú oko rẹ̀. Ní ibi tí a ti rí òkú wọn lẹ́ẹ̀kan, ẹ sọ pé ẹ rójú àpá kan tó wà lọ́rùn arábìnrin Mánìdọ̀tí, òun ló jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé òkú wọn òun la rí. Bẹ́ẹ̀ ni, àpá kan báyìí wà ní ibi ìsàlẹ̀ ọrùn rẹ̀ báyìí, ní ibi tí ọrùn àti èjìká tó ti pàdé. Fọlọ́runṣọ́ bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ sí àpèjúwe ní ibi ọrùn ara rẹ̀ bó ti ń sọ̀rọ̀ náà. Ọ̀pẹ̀lẹ̀ ní pẹ̀lú ibi tí ẹ sọ wípé àpá náà wà, tí kìí bá ṣe wípé obìnrin náà bọ́ aṣọ sílẹ̀, ó ṣòro fún ẹnikẹ́ni láti rí àpá náà nítorí wípé àpá náà kéré púpọ̀. Báwo òun lẹ̀yin ṣe wá rí i? Àyà Fọlọ́runṣọ́ là gàràgà, ó mọ̀ dájú pé wàhálà ń rúgbó bọ̀ lọ́rùn òun ni. Ìṣesí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú ìfúnra lọ́wọ́, bẹ́ẹ̀ ló ń wọlẹ̀ kọ̀rọ̀kọ̀rọ̀ tó sì ń kó sí ọ bí adìyẹ tí ẹ̀yin fọ́mọ́ nínú. Ó ní mo ṣèèṣì kọsẹ̀ bá ní ibi tó ti ń pààrọ̀ aṣọ ní ọjọ́ kan báyìí ni, ibẹ̀ ni mo sì ti rí àpá ọ̀hún. Ọ̀pẹ̀lẹ̀ ní ǹjẹ́ olóògbé Mánìdọ̀tí mọ ìgbà tí ẹ̀ ń lọ sí ilé lọ́jọ́ náà? Bẹ́ẹ̀ ni, mo dágbére fún pé mo ti ń lọ sílé. Ọ̀pẹ̀lẹ̀ rẹ́rìn-ín ó ní Òjó dáhùn láti ìta, ó sì wọnú ilé wá. Bí Òjó ti wọlé, ó ní Ọ̀pẹ̀lẹ̀ kọjú sí Fọlọ́runṣọ́ ó ní ẹ tún ọ̀rọ̀ tí ẹ sọ gbẹ̀yìn yẹn sọ. Àyà Fọlọ́runṣọ́ bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì, kò lè sọ̀rọ̀ mọ́ torí pé ilé irọ́ ti wó. Ọ̀pẹ̀lẹ̀ ní ẹ ò lè sọ̀rọ̀ mọ́ àbí? Irọ́ méjì òun lẹ ti pa lẹ́nu ìgbà tí a dé ibí. Ẹ ní ọjọ́ tí arábìnrin Mánìdọ̀tí bọ́ ẹ̀wù lóko láti pààrọ̀ aṣọ, òun ni ẹ rí àpá ọrùn wọn. Gbogbo ẹni tó bá mọ nǹkan pamọ́ kó ná ti ẹni tó mọ̀ wá. Òjó sọ wípé ẹ̀yin àti ìyá òun ẹ jà lóko lọ́jọ́ kan. Ó ní ẹ fún ìyá òun lọ́rùn lọ́jọ́ náà. Òun sì ní òun gba ìyá òun sílẹ̀ lọ́wọ́ yín. Mo mọ̀ pé ibi tí ẹ ti fún arábìnrin náà lọ́rùn, òun ni ẹ ti rí àpá tí ẹ ní ẹ rí. Bí mo bá parọ́, ẹ já mi báyìí. Ọkàn Fọlọ́runṣọ́ pòrúurù bí ọkàn olè tí wọ́n ká mọ́nú ilé tí kò wá rọ́nà àti sá lọ. Ó ní òótọ́ ni sà, ibẹ̀ ni mo ti rí àpá náà. Ẹ̀rù ló bà mí, òun ló jẹ́ tí ò jẹ́ kí n lè sọ fún yín, ṣùgbọ́n èmi kọ́ ni mo pa o. Ọ̀pẹ̀lẹ̀ ní
kí lohun tó fa ìjà yín lọ́jọ́ náà? Ọkùnrin náà ní ó da ìdọ̀tí sínú oko mi ni, mo sì lọ bá a pé kó wá kó ìdọ̀tí náà kúrò, àfi bí ó ti sọ ọ̀rọ̀ náà di ìjà mọ́ mi lọ́wọ́. Ni ẹ fi wá rò wípé kí ẹ fún un lọ́rùn pa ló yẹ. Fọlọ́runṣọ́ ń wọlé ràkọ̀ràkọ̀ bí òṣùpá tí kùrukùru bò lójú. Ó ní wọn ò mọ nǹkan kan nípa ikú rẹ̀ ṣá o. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ̀yin kọ́ ni ẹ ó sọ ìyẹn fún wa ọ̀gbẹ́ni Fọlọ́runṣọ́. Ẹ ò mọ̀ pé ẹni tó fún ènìyàn lọ́rùn apànìyàn ni. Ẹ̀rù túbọ̀ ń ba Fọlọ́runṣọ́, ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì sí. Ọ̀pẹ̀lẹ́ ní irọ́ kejì tí ẹ pa ò ní pé ẹ sọ pé ẹ dágbére fún olóògbé Mánìdọ̀tí pé ẹ ti ń lọ sílé ní ọjọ́ náà, tó sì jẹ́ wípé láti ọjọ́ tí ẹ̀yin àti wọn ti jà tí ẹ ti fún wọn lọ́rùn láti gbọ́ wípé ẹ̀yin méjèèjì ń yan ara yín lódì tí ẹ ò dá sí ara yín mọ́ títí di àsìkò tí a ò rí wọn mọ́. Mo fẹ́ rán yín létí pé wọ́n ti wá arábìnrin náà títí tí wọn ò rí wọn, ó sì wá jẹ́ wípé ẹ̀yin ni ẹ tún rí òkú wọn. Ẹ ò mọ̀ pé gbogbo nǹkan wọ̀nyí ó mú ìfúnra lọ́wọ́ ni. Ẹ ò bá wa dé àgọ́ wa o, mo sì fẹ́ kí ẹ máa ronú lórí ọ̀rọ̀ náà bóyá ẹ ní ohun tí ẹ mọ̀ tó lè yọ yín nínú ọ̀rọ̀ yìí, nítorí pé bèbè ẹ̀wọ̀n ò ní ẹ wà báyìí bí ẹ ò bá mọ̀. Ara Fọlọ́runṣọ́ wárìrì, ó bẹ̀rẹ̀ sí ní làágùn láti inú wá. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ jẹ́ kí a máa lọ ọ̀gá, a ó lọ ti ọ̀gbẹ́ni Fọlọ́runṣọ́ mọ́lé ná, a ó sì máa bá ìwádìí wa lọ. Gbogbo wọn dìde. Jíbádé yọ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní ẹ̀gbẹ́ ṣòkòtò rẹ̀, ó sì fẹ́ kó o sí Fọlọ́runṣọ́ lọ́wọ́. Fọlọ́runṣọ́ sún sẹ́yìn díẹ̀, ó ní ẹ dúró ná, mo rántí nǹkan kan. Ògìdán ní ṣé lórí ẹjọ́ yìí? Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ rántí? Mo pàdé ẹnìkan lọ́nà oko lánàá tí mò ń bọ̀ nílé, ó ṣeéṣe kí ẹni náà mọ̀ nípa bí òkú náà ti dé ibẹ̀. Ta ni ẹni tí ẹ pàdé? Ọdẹ́jídé ni sà. Ó ní òun fẹ́ sáré dé oko pé ibẹ̀ ni òun yóò gbà dẹ iná òru lọ. Ògìdán ní àbí ọkùnrin ọdẹ tó kó ajá bá wa níbi tí a ti rí òkú arábìnrin Mánìdọ̀tí? Bẹ́ẹ̀ ni, òun gangan ni. Ògìdán wojú Ọ̀pẹ̀lẹ̀, ó dákẹ́ lọ díẹ̀, ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn, ó ní ìwọ máa lọ sílé ní tìrẹ Òjó. Òjó jáde lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán kọjú sí Fọlọ́runṣọ́, ó ní a ò ní mú yín lọ sí àtìmọ́lé mọ́. Fọlọ́runṣọ́ síjú sókè, ó wo Ògìdán, èèwọ̀ rẹ̀ tú lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán ní bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ ò gbúdọ̀ jáde nínú ìlú yìí láì gba àṣẹ títí tí ìwádìí yóò fi parí. Ìgbàkúùgbà tí a bá sì fẹ́ rí yín, ẹ ní láti yọjú sí wa. Kò burú sà, wọn ò mú gbogbo ohun tẹ́ ẹ wí, wọn ò mú sà lóògùn. Ògìdán ní ẹ júwe ilé Ọdẹ́jídé fún wa. Ọdẹ́jídé jáde láti ìyẹ̀wù pẹ̀lú ságo ẹmu kan tó ń tọ́ lẹ́nu pàṣà lọ́wọ́ rẹ̀. Ó gbé e sórí tábìlì ní iwájú àwọn Ògìdán, ó sì tún padà wọlé lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ló tún jáde padà pẹ̀lú ahá ẹmu 5 kan báyìí lọ́wọ́ rẹ̀. Ó tún kó o sórí tábìlì, ó sì jáde lọ sí ẹ̀yìnkùlé. Kò pẹ́ púpọ̀ tó tún fi wọlé padà pẹ̀lú ẹran ẹta ńlá kan báyìí tí wọ́n ti yangbẹ dáadáa lọ́wọ́ rẹ̀. Ó gbé e sínú abọ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kan báyìí lórí tábìlì. Ó ṣí ẹmu náà, ó sì bẹ̀rẹ̀ sí ní bù ú sínú ahá. Lẹ́yìn tó bù ú tán, ó gbé ahá tirẹ̀, ó ní kí àwọn Ògìdán náà kí wọn ó gbé tiwọn. Ògìdán dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó sì gbé ẹmu tirẹ̀, àwọn tó kù náà gbé ẹmu tiwọn. Ọdẹ́jídé ya díẹ̀ lára ẹran náà, ó sì ní kí àwọn Ògìdán máa jẹran lọ. Ọdẹ́jídé padà sórí ìjókòó, ó ní ẹ má bínú pé n ò tètè dá yín mọ̀ nígbà tí ẹ wọlé. Ṣé ẹ mọ̀ wípé èrò pọ̀ níbi tí mo ti rí yín nínú oko lẹ́ẹ̀kan? Ògìdán ní kò burú sà, ẹ kú àlejò wa. Ọkùnrin náà ní ṣé kò sí tí mo rí yín o. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ ṣeun alàgbà Ọdẹ́jídé, a ní àwọn ìbéèrè kan láti bi yín. Kò burú, ẹ jẹ́ kí n gbọ́. A ò tún ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ máa béèrè mọ́ bóyá ọdẹ ni yín tàbí ìṣọ̀nà. Ènìyàn ò ní délé ọdẹ tó bá tọ́dẹ kó má rí àpẹẹrẹ awọ. Ọdẹ́jídé ní ọdẹ ni mí, èmi kì í ṣe Ọdẹ́wùmí. Iṣẹ́ yìí ò ní orí àrìnkù tí mo bá lẹ́nu bàbá mi. Ìran àwọn bàbá mi ló ń ṣọdẹ. Mo jogún bá iṣẹ́ ọdẹ yìí lọ́wọ́ bàbá mi ni. Bàbá mi ọmọ ẹkùn tó fín tìrùtìrù, àrí pẹpẹ kóògùn sí, òmẹ́kùn bí ẹni méwúrẹ́, òmẹ́fọ̀n wálé bí ẹni má jábọ̀ oko. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ ṣeun, ta ló ní oko tẹ́ ẹ jáde nínú rẹ̀ lọ́wọ́ ìyálẹ̀ta lẹ́ẹ̀kan yẹn? Èmi ni mo ní, oko àròjẹ mi ni. Ọ̀pẹ̀lẹ́ ní gẹ́gẹ́ bí ọdẹ tó jogún bá iṣẹ́ náà lọ́dọ̀ òbí rẹ̀,
wọ́n ní ẹni ajá tó pọ̀ gan-an. Ọkùnrin náà ní kì í ṣe pé wọ́n pọ̀ gan-an, ṣùgbọ́n nínú kéèbù ọ̀gá lòkété èmi náà. Ọ̀pẹ̀lẹ́ ní ó tó ajá mélòó tí ẹ ní tí ẹ ń lò bí ẹ bá fẹ́ dẹ igbó. Ajá 7 ni mo ní, gbogbo wọn ló sì gbóòórùn ju eṣinṣin lọ. Ǹjẹ́ àwọn ajá náà wọ́n máa ń tẹ̀lé yín lọ sóko lóòrèkóòrè? Bẹ́ẹ̀ ni, àfi ọjọ́ tí mo bá fẹ́ lọ sọ́lẹ̀ tàbí tí mo bá fẹ́ lọ dẹ ìgbẹ́ òru nìkan, òní kì í jẹ́ kí wọn ó tẹ̀lé mi. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ ṣeun sà, ọjọ́ mélòó lẹ fi lọ sínú oko tá a ti rí yín yẹn nínú ọ̀sẹ̀ yìí? Ọ̀dẹ́jídé dákẹ́ lọ díẹ̀, ó ní kò tíì sí ọjọ́ tí wọn ò dé oko nínú ọ̀sẹ̀ yìí. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ̀yin àti àwọn ajá yín lẹ sì jọ ń lọ. Ọkùnrin náà ní ajá a máa lọ kí kolokolo rẹ̀ ó gbélẹ̀ bí, èmi àti wọn náà lájọ ń lọ. Ǹjẹ́ ọ̀nà mìíràn wà tí ẹ máa ń gbà wọ oko yín tàbí gbà padà sílé yàtọ̀ sí ibi tí ẹ gbà lónìí tí a ti rí yín yẹn? Ọ̀dẹ́jídé ní òpóró nínú ejò, ọ̀nà kan ṣoṣo tó wọ oko ọ̀dọ̀ mi òun náà ni ẹ ti rí mi yẹn. Ǹjẹ́ ọ̀nà náà ò ní ẹ gbà wọnú oko ní òní? Rárá o, mo yìnbọn sí àgbàrín kan tí oró ìbọn náà ò mú dáadáa. Òun ni mo kó ajá lọ wá ní òní, bí mo sì ti rí i ní ibi tí ó kú sí inú igbó náà òun ni mo gbà wọnú oko. Ìdí nìyẹn tí àwọn àgbà fi máa ń sọ wípé ibi gbogbo òun lọ̀nà fún ọdẹ. Ṣùgbọ́n bí mo bá ń bọ̀ lóko tàbí mò ń padà sílé, ọ̀nà kan ṣoṣo tó wọ oko òun ni mo máa ń tọ̀. Ọ̀pẹ̀lẹ́ ní yàtọ̀ sí èyí tí a rí yín lónìí, ọjọ́ wo òun lẹ rin ọ̀nà tó wọ oko yín náà pẹ̀lú àwọn ajá yín gbẹ̀yìn? Mo sì rìn ní ọ̀nà náà ní àná òde yìí. Ẹ ò sì rí àpẹẹrẹ wípé àwọn ajá yín ń tọpa òórùn kankan? Rárá o. Bí àlàyé yín bá yé mi dáadáa, ẹ lọ sí oko ní àárọ̀ àná, ẹ sì padà lọ́wọ́ ọ̀sán. Ọ̀nà kan ṣoṣo tí ó wọ oko yín náà òun lẹ sì gbà ní àlọ àti àbọ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀pẹ̀lẹ́ dákẹ́ lọ díẹ̀, ó wojú ògìdán, ó ní bí alàgbà Ọ̀dẹ́jídé ti jáde nínú oko ní òní, òun ni àwọn ajá wọn ni wọ́n gbóòórùn ipabi tí a ti gbé òkú arábìnrin Mánìdọ̀tí. Bí òkú náà bá wà ní ibẹ̀ ní àná ni, àwọn ajá náà wọn ò bá gbóòórùn rẹ̀. Àwọn ọdẹ wọn sì máa ní àkíyèsí púpọ̀ lórí ajá wọn nínú igbó. A jẹ́ pé òru mọ́jú òun ni gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú oko náà ṣẹlẹ̀. Òru mọ́jú òun ni wọ́n wá gbé òkú náà sílẹ̀ níbẹ̀. Ògìdán fi orí dáhùn pé ó jọ bẹ́ẹ̀. Inú ògìdán pàápàá dùn pẹ̀lú ọwọ́ tí Ọ̀pẹ̀lẹ́ fi mú ọ̀rọ̀ náà àti ọ̀nà tó ń gbé àwọn ìwádìí àti àwọn ìbéèrè rẹ̀ gbà. Ó mọ̀ pé àtòfiṣe ogun rán òun ni gbogbo àwọn ọmọ tí òun kó jọ. Ọ̀pẹ̀lẹ́ tún yí ojú padà sí Ọ̀dẹ́jídé, ó ní ibi tí ìbéèrè mi dé yìí, mo fẹ́ kí ẹ máa ronú dáadáa kí ẹ tó fún mi lésì, kí ẹ má bàa kó sí páńpẹ́. Ọkùnrin náà ní kò burú. Ọ̀pẹ̀lẹ́ tún ní ẹ dé oko ní òwúrọ̀ àná, ẹ sì kúrò ní ọwọ́ ọ̀sán padà sílé. Ibo ni ẹ tún lọ lẹ́yìn tí ẹ délé ní àná? Ọ̀dẹ́jídé dákẹ́ lọ díẹ̀, ó ní bí mo ti délé, mo bu omi sára. Lẹ́yìn tí mo jẹun tán, òun ni mo lọ fi ẹ̀gbẹ́ lélẹ̀. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ ò wá jáde mọ́ ní gbogbo àná? Mo jáde padà ní ọwọ́ ìrọ̀lẹ́. Ibo ni ẹ wá lọ o? Oko ni mo lọ. Ẹ ṣeun. Ibi tí mò ń lọ gan-an òun ni adé yìí. Inú mi dùn wípé ẹ ò parọ́, nítorí pé wọ́n ní wọ́n rí yín lọ́nà oko ní ìrọ̀lẹ́ àná. Ọ̀dẹ́jídé ní bẹ́ẹ̀ ni, mo lọ sóko nírọ̀lẹ́ àná. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ̀yin àgbà bọ̀, ẹni kò sí ohun tí àgbẹ̀ ń ṣe lóko di òru, àfi èyí tó bá fẹ́ jí iṣu ẹgbẹ́ rẹ̀ wà. Ọ̀dẹ́jídé rẹ́rìn-ín, ó ní bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ rántí pé ṣọdẹ ṣàgbẹ̀ mi. Mo fẹ́ lọ dẹ náà òru, òun ni mo ṣe padà sínú oko. Ọ̀pẹ̀lẹ́ ní ẹ ṣeun. Ṣé inú oko tí ẹ ti jáde lónìí yìí náà òun lẹ lọ àbí igbó mìíràn? Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àgbọ̀nrín kan tí mo yìnbọn fún òun ni mo lọ kó ajá wá tí mo fi bá yín nínú oko olóògbé Mánìdọ̀tí lẹ́ẹ̀kan. Mo ti ń gbúròó àgbọ̀nrín náà nítòsí oko ọ̀dọ̀ mi ó ti tó ọjọ́ mẹ́ta kan. Ìdí nìyẹn tí mo fi lọ sọ lóru mọ́jú òní. Ọ̀pẹ̀lẹ́ ní ó túmọ̀ sí wípé inú oko yín òun náà lẹ́wà tí ilẹ̀ fi mọ́. Rárá o, ṣùgbọ́n wọn ò jìnnà sínú oko náà. Ọ̀pẹ̀lẹ́ ní ṣé ẹsẹ̀kẹsẹ̀
tí ẹ dé oko lánàá òun lẹ tọpa àgbọ̀nrín náà lọ. Rárá, mo kọ́kọ́ dáná nínú ahéré kí n tó lọ. Ǹjẹ́ ẹ lè rántí àsìkò tí ẹ kúrò nínú ahéré ní àná? Ó tó ọwọ́ aago 6 alẹ́. Ẹ ò sì kẹ́fí ohunkóhun tó mú ìfúnra lọ́wọ́. Ọ̀dẹ́jídé dákẹ́ lọ díẹ̀ bí ìgbà tí ó ń rántí nǹkan kan. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ló ní, lẹ́yìn tí mo jẹun tán, mo fi ẹ̀yìn lélẹ̀ lórí àga tó wà nínú ahéré pé kí n rẹjú díẹ̀. Oorun ti ń gbé mi lọ díẹ̀díẹ̀ kí n tó bẹ̀rẹ̀ sí ní gbóhùn ẹsẹ̀ bọ̀ lórí ìràwé ní ọ̀nà ibi tí mo bá gbogbo yín ní ẹ̀ẹ̀kan. Mo dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Èrò mi ni pé ẹran kan òun ló ń kọjá nínú ìràwé. Mo yára gbé ìbọn mi, mo sì rọra tọ ipa ibẹ̀ lọ. Ìgbà tí mo súnmọ́ tòsí ibẹ̀, òun ni mo bẹ̀rẹ̀ sí ní gbóhùn àwọn ènìyàn méjì kan. Mo túbọ̀ ń rìn pẹ̀lú ìfúnra torí mo ti mọ̀ pé kì í ṣe ẹranko ní ipa ẹsẹ̀ tí mò ń gbọ́ mọ́. Mo rò pé bóyá àwọn kan tí wọ́n wá jalè ni. Kí n tó dé ọ̀dọ̀ wọn, mo ti rí àwọn méjì kan tí wọ́n rìn kánmọ́kánmọ́ padà sí ibi tí wọ́n páàkì ọkọ̀ sí nítòsí ọ̀nà. Bí mo sì ti rí wọn, òun ni mo ní ẹ̀yin wo nìyẹn. Wọ́n ki aré mọ́lẹ̀. Bí wọ́n ti sáré wọnú ọkọ̀, òun ni ọkọ̀ gbéra tó sì ń bá aré burúkú jáde lọ sí ọ̀nà ìlú òdì kejì lọ́hùn-ún. Ohun tí mo rò ní wípé bí wọn kì í bá ṣe olè, a jẹ́ pé bóyá wọ́n wá ṣe gá nínú igbó ni. Ó sì lè jẹ́ àwọn ọmọ amugbó wọ̀nyẹn òun ni wọ́n fẹ́ wá mu igbó nínú oko. Bóyá ìgbà tí wọ́n gbóhùn mi, òun ni ẹ̀rù bà wọ́n tí wọ́n fi sá lọ. Ọ̀pẹ̀lẹ́ mí kanlẹ̀, ó ní, ǹjẹ́ ohunkóhun wà tí ẹ rí nípa àwọn tó wá náà tó lè ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ ìwádìí wa? Bẹ́ẹ̀ ni, ohun tí mo lè sọ kò ju pé ọ̀kan nínú àwọn tó wá náà ó ga, ó sì gbọ̀nlẹ̀, àyà rẹ̀ fẹ̀ bí àdá fẹ́ríkù kan báyìí. Funfun ní àwọ̀ ara ọkọ̀ tí wọ́n gbé wá náà. Iná tó máa ń wà ní ìdí ọkọ̀ yẹn, èyí tó wà ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ dẹ́rẹ́bà ò sì tàn mọ́. Ọ̀pẹ̀lẹ́ ní, ǹjẹ́ ẹ rí nọ́mbà ọkọ̀ náà? N ò ní orí ọ̀fẹ́ àti rí òǹkà tó wà lára ọkọ̀ náà dáadáa, ṣùgbọ́n mo sì lè rántí díẹ̀ níbẹ̀. Ẹ sọ èyí tí ẹ rántí. Dàdá yọ ìwé àti gègé jáde. Alàgbà Ọ̀dẹ́jídé ó dijú mọ́rí lọ. Ó ní SHA-18. Èyí tí mo rí mọ nìyẹn o, tí ọkọ̀ náà tó fi lọ. Dàdá ti sáré kọ sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀pẹ̀lẹ́ ní, ǹjẹ́ ẹ gbọ́ kí ọkọ̀ náà ṣíná nígbà tí wọ́n dé ìdí ọkọ̀? Rárá, mo kàn rí i pé ọkọ̀ náà gbéra ni. Apá ibo ni ọkọ̀ náà kọ sí yín? Ìdí ni ọkọ̀ náà fi wọlé wá díẹ̀ sínú oko níbí. Ọ̀pẹ̀lẹ́ ní, ó túmọ̀ sí wípé ẹ rí bí àwọn méjèèjì náà bí wọ́n ti wọnú ọkọ̀. Bẹ́ẹ̀ ni. Ọ̀pẹ̀lẹ́ ní, ẹnìkan gba apá ọ̀tún wọlé, ẹnìkejì sì gba apá òsì. Ọ̀dẹ́jídé ní, rárá o, apá ọ̀tún òun ni àwọn méjèèjì gbà wọlé. Ọ̀pẹ̀lẹ́ ní, ẹ ṣeun, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọ̀pẹ̀lẹ́ kọjú sí Ògìdán, ó ní, agbègbè wo òun ló ń lo nọ́mbà tí ọ̀gbẹ́ni Ọ̀dẹ́jídé pè yẹn ní ìpínlẹ̀ yìí? Ògìdán ní, Sàárẹ̀ nìyẹn. Ọ̀pẹ̀lẹ́ tó ní, ǹjẹ́ ẹ ní ìbéèrè kankan láti bi wọ́n ọ̀gá? Ògìdán dìde dáadáa jókòó lórí ìjókòó tó wà. Ó ní, alàgbà Ọ̀dẹ́jídé. Ọ̀dẹ́jídé ní, sá, ǹjẹ́ irú ìṣẹ̀lẹ̀ bíi arábìnrin mánìdọ̀tí yìí ó ti ṣẹlẹ̀ nínú ìlú yìí rí? Ọ̀dẹ́jídé ní, méjì irú rẹ̀ òun ló ti ṣẹlẹ̀ rí sà. Ní Ìdọ̀ta, a rí òkú aláboyún kan ní ààlà oko rẹ̀. Wọ́n ti yọ ọlẹ̀ inú rẹ̀ lọ. Bákan náà ní Ẹ̀sín, wọ́n rí òkú ọmọbìnrin kan nínú ilé rẹ̀ lókè òde lọ́hùn-ún tí wọ́n ti fá ọyàn àyà rẹ̀ méjèèjì àti ojú ara rẹ̀ lọ. Ògìdán ní ọdún yìí ni ti arábìnrin mánìdọ̀tí wá ṣẹlẹ̀ yìí? Bẹ́ẹ̀ ni sà. Ògìdán wojú Ọ̀pẹ̀lẹ̀, ó ní, ó túmọ̀ sí wípé ó ti fẹ́ di ọdọọdún. Gbogbo wọn ní, ó fẹ́ jọ bẹ́ẹ̀ ọ̀gá. Kò burú, ẹ ṣeun lẹ́ẹ̀kan sí alàgbà Ọ̀dẹ́jídé. Àjíǹde ara yóò máa jẹ́ o. Ọ̀dẹ́jídé ní, àṣẹ Òdùmarè. Ògìdán ní, bí a bá tún ní ìbéèrè tí a fẹ́ bi yín, a ó máa kàn sí yín. Ọ̀dẹ́jídé ní, kò burú, ẹ ṣeun, ẹ kú ìdìde. Ògìdán àti àwọn ènìyàn rẹ̀ wọ́n dìde, wọ́n sì jáde lọ. Ògìdán àti àwọn ènìyàn rẹ̀ wọ́n dìde, wọ́n sì jáde lọ. Tá lámòkùnsìkà tí àwọn Ògìdán ń wá báyìí? Ẹ wò mí, ẹ tí ì rí nǹkan kan, mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. Ìwé ìtàn ọ̀hún ó ṣẹ̀ṣẹ̀ ń débi tó lápẹẹrẹ ni. Ìwé ìtàn tẹ́ gbádùn dáadáa ni. Ẹ jẹ́ máa ṣẹnu déédéé síbí fún ti sáà yìí. Ẹ má gbàgbé orúkọ mi, Ìwà Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń Jọláwì. Ẹ má wá gbàgbé náà láti subscribe sí YouTube channel mi. Bákan náà, ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi, kẹ́sì máa bá mi
kẹ́ máa bá mi share rẹ̀ káàkiri, ẹ sì má gbàgbé láti subscribe. Lágbára Ọlọ́run Olódùmarè, a tún máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá a dé. Ǹjẹ́ títí dìgbà náà, orí ń fáwọn ẹ̀dọ̀ ẹ̀ ń dùn mí. Òtútù ìmẹ́ja lálẹ́ odò ẹnìkan èkó dídí mọ̀dẹ̀kú rọ̀jú ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Òun ni wọ́n tún padà máa bá yín láìpẹ́. Ó dìgbà kan náà.